أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصلى الله على عين رحمة ربانية محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. mo kí ẹnì kọ̀ọ̀kan ní gbogbo ibi tí a wà pé a kú ojú ọjọ́ sí rí, a kú àsìkò àkú gbà. Ọlọ́run bá yóò jẹ́ kí ìgbà kan sàn wá sí dáadáa. Ọlọ́run bá kò ní dojú àdúrà ti ẹnì kọ̀ọ̀kan wa. Àsìkò àdúró ti ara wa síra wa. A kú ọ̀rọ̀ ìlú. Ọlọ́run bá yóò kún wa. Ọlọ́run bá kò ní dá wa láàmú. Mo rí fọ́nrán kan tí mo fẹ́ try láti pé kí n sọ̀rọ̀ lé lórí. Fọ́nrán yẹn ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Mi ò ní fẹ́ kí ẹ jẹ́ ká lọ rí mọ́ ṣi ọ̀rọ̀ gbé, and àwọn bloggers wa tí a bá fẹ́ gbé nǹkan kalẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wọ̀nyí pé reflection iná mọ̀ pé à ń reflect lórí nǹkan tó ti bọ́ sẹ́yìn, tàbí oríṣiríṣi times ni àwọn tó máa ń ṣe content ni wọ́n máa ń lò fún ọ̀rọ̀ tó ti bọ́ sẹ́yìn tí wọ́n tó fẹ́ fi ṣe ìrántí fún àwọn èèyàn kálíbà mọ́bí tí à ń ti ń bọ̀ àti ibi tí a wà. Fídíò tẹ́rí tí wọ́n ń gbé káàkiri tó bá ṣe pé ibi tí àyígbé ti gba His Excellency the Executive Governor of Oyo State, Engineer Seyi Makinde ni, tó yẹ pé tí wọ́n gbé ti rí àyè ni ẹni tó gbé fídíò yẹn jáde láti fi defend the interest ara rẹ̀ as against nǹkan tí governor mean àti ibi tí governor gbé ti ṣe tó ti ṣe kíní yẹn, ó tún nǹkan tó yẹ kó jẹ́ pé ó yẹ kán lè fi imú rẹ̀ kán lè bá fi lọ́rin, torí pé níta fẹ́ kí gbogbo akálọ̀ mọ̀ ní pé fídíò tẹ̀rí tí wọ́n gbé kálẹ̀ káàkiri kò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ ní court lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin ọ̀rọ̀ ìlú pẹ̀lú Yunusa àti àwọn ọ̀sọ̀ǹgbé rẹ̀ tí wọ́n gbé ìlú lọ sí court, torí gbogbo ẹni tó bá gbé kábíyèsí lọ sí court gbogbo ìlú ló gbé lọ sí court nìyẹn. So mo fẹ́ fi dá yín lójú pé gbogbo nǹkan tó ń gbé kálẹ̀ káàkiri kò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà ní court. Èyí tí wọ́n ń sọ nígbà náà ìlọlọ́run ti mú kábíyèsí jẹrí kóòtù àkọ́kọ́, ìkejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí a sì ti jójó ayọ̀ láti bá kábíyèsí dùnnú lórí rẹ̀. Ọ̀rọ̀ tẹ́rí tí bàbá wa Ṣèyí Mákindé tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn ní níjọ́ coronation, níjọ́ tí wọ́n gbé ọ̀pá àṣẹ lé bàbá wa ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, níjọ́ tó gbé ọ̀pá lé wọn lọ́wọ́ náà fi sọ fún wọn pé kí kálukú kọ́ lọ rí sinmi ogun, ìpé gbogbo ẹni tó bá lóun bá gbógun ti kábíyèsí àwọn ni wọ́n gbé ogun tì, àwọn pẹ̀lú wọn sì jọ gbé ẹ̀wù rẹ̀ wọ̀. Èyí nípa àpèrè ẹni gọ́fúnà sọ̀rọ̀ lé lórí. Àgbọ́yé sì wà fún gbogbo àwọn tó wà lórí ìjókòó pẹ̀lú àwọn èèyàn kàǹkàǹkà tó pè ní káàkiri táwọn bá wa jókòó, àtàwọn tó wá láti ìlú òyìnbó, àtàwọn tó wà ní ilẹ̀ Haúsá, àtàwọn tó wá láti ilẹ̀ Yíbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àgbọ́yé wà nínú ọ̀rọ̀ tí gọ́fúnà sọ ní ọjọ́ náà. Gbogbo àwọn èèyàn náà là ń lò lẹ́lẹ́rìí ọ̀rọ̀ tí gọ́fúnà sọ wípé àwọn wà pẹ̀lú ọba. In tó wá lè mú tí gómìnà fi wá sọ pé àwọn ò sí pẹ̀lú ọba mọ́ nígbà tí ọba bá tó tẹ̀sà àgẹ̀rẹ̀ tán yapa sí òfin Ọ̀yọ́ State àti òfin Nàìjíríà as a whole, ká tó wá pé Ọlọ́run ṣe ọba tiwa lọ́ba tí ò lójútì ní ọba tí kò mara. So nídìí èyí ẹ má jẹ́ kí gbogbo nǹkan tó ń gbé jáde tó ń gbé káàkiri ẹ má jẹ́ kó kó ìrẹ̀wẹ̀sì ọkàn, ẹ má jẹ́ kí ó kó sọ́kàn wa. Wọ́n gbìyànjú láti pé kán dunra wọn nínú ni,
ṣẹ́sì mọ̀ pé ẹni tí Ọlọ́run bó dùn nínú tó wà lọ rí dápò ṣúgbà sínú ilé tó ń gbagolo kọ̀ọ̀kan tó ń dà sómi tó ń mú dípé láti fi dòrò rẹ̀ mú tọ́ lọ́nà bá fẹ́ bá ṣe kó tètè mọ́ ní jẹ̀díjẹ̀dí kọ́ lọ láì jẹ́ pọ́lọ́ bá ìṣẹ́ tó láti pọ́ tó fẹ́ ṣe ẹgbá fún gidi gan yóò di diabetics yóò tó di àwọn nǹkan míì ẹgbẹ́ díẹ̀díẹ̀ ló fi mọ́ para rẹ̀ ẹ̀yìn tó lóun wò dùnnú tó mú ṣúgà lọ́rọ̀ wọn àìsàn náà wọ́n ń gbé kalẹ̀ káàkiri kí ní kan tí mo fẹ́ fi dá gbogbo wa lójú ni pé kí bóyí kò ṣe pẹ́ tó lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ọlọ́run bá ti fi ojú òdodo ó ti fi hàn ojú ẹ̀kọ́ sì ní ó ti fojú mú ó ti fi hàn ní gbogbo tó bá ṣe láti yọ sí bíìtì tàbí bá gbé sẹ́nu láti gbé mu gbogbo nǹkan yóò tẹ́ bá rí tí kálukú wọn bá ń ṣe ẹ mọ́ ṣe tó kọ́yà yín lẹ́nu ìtumọ̀ ní pé mo kọ́ ẹ̀kọ́ kan látọ̀dọ̀ àwọn bàbá wa onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní bí ọ̀tá ẹni bá síwájú ẹni lọ́dọ̀ Ọlọ́run ọba in tó tọrọ lọ́wọ́ Ọlọ́run ọba lọ́wọ́ bó ṣe fún bó bá gbé nìlá náà lọ́ba tọrọ fún yẹn yóò mọ̀ rí gbà dìgbà tí olúwa rẹ̀ náà bá tó rántí pé Ọlọ́run ọba lọ́mọ̀ dáhùn tó náà bá padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó bá wà àlàáfíà fún ara rẹ̀ Ọlọ́run fún ní àlàáfíà ó sì lè mọ́tò àṣírí ọ̀tá fún orí pé kálukú pẹ̀lú nǹkan tó bá wà lọ́sọ́dọ̀ Ọlọ́run bá Ọlọ́run ṣe fún àwọn táwọn bá kù nǹkan tẹ́ táwọn ológun mọ́ sọ yìí ìrìn àjò tuntun tó fẹ́ ṣe lórí wa nílùú ti pẹ́ gbogbo ìgbà náà ibi tó ẹ̀kan náwó sí ibi tó ẹ̀kan lẹ́yìn sí ibi tó ẹ̀kan lágbára sí gbogbo ìgbà náà ẹgbà ìwọ ṣe kíni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà nílùú ni wọ́n mọ̀ wípé wọ́n fi ń tún ọjọ́ orú tò ní yìí lẹ̀ ní nígbà táwọn bá dá wàhálà lẹ̀ bí àwọn oríyàn lẹ́yìn àwọn adúgbẹ́ wípé báyìí kò ṣe rí bọ́ ọlọ́run ogun wọ́n ní kó wú ẹ̀yìn rẹ̀ wò mélòó ló kù nínú wọn ní ìsìn tí ń tẹ̀lé wọn kálẹ̀ káàkiri mo wá tó wá fẹ́ ṣe ìkìlọ̀ kan fún wa fún gbogbo àwọn kan tá a rí àwọn fídíò kan lórí fọ́nrán tó lọ káàkiri tẹ́nìkan sọ pé ọba alágbáyá ti pè ń ọba àtàmọ̀ tó ti bóun sọ̀rọ̀ ọba kíní ìpínlẹ̀ ìlànà tó ń ṣe kíní kankankan láti lè fi fẹ́ dá wàhálà alẹ́ lẹ́ẹ̀kan sí láti wá nǹkan fi kún nǹkan tán fi ń dá wàhálà alẹ́ láti fẹ́ fi dá wàhálà ẹ̀sìn kalẹ̀ ní ìlú bí gbogbo nǹkan tí wọ́n ń sọ ṣé ọ̀rọ̀ ohun ẹgbẹ́ kò tó yé yín ni pé it's just a stereotype lónìí kìrìsìtẹ́nì ọ̀la kódà ọ̀la kìrìsìtẹ́nì òwúlò ọ̀túnla anígbóní gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ ló jáwọn ọ̀rọ̀ tó lè implicate ẹ̀ gidigidi gan ṣùgbọ́n tó yẹ pé bí a bá wí ta ló fẹ́ bá wa gbọ́ sí wọ́n bá wa gbọ́ tó má ti ń bá wa gbọ́ sí wọ́n bá wa tẹ̀lé sí wọ́n gbọ́ ti wa sóhùn wọn létí kó tó di pé máa gbàgbé mo fẹ́ kọ́kọ́ mú example kìíní kan wá ẹ̀yẹ gbogbo bí àwọn ọmọ tí wọ́n ń fún lówó tẹ́lẹ̀ ká mọ́ bú Ògbómọ̀ṣọ́ ká mọ́ bá wọn lóyè ká mọ́ bá wọn alágbára ká mọ́ bú gbogbo ẹ̀ ká mọ́ bú mi ká mọ́ ṣe gbogbo ẹ̀ tó ń ṣe online ǹjẹ́ gbọ́kẹ́nìkan kọ́kọ́ ṣe wọn even kò tẹ̀ jẹ́ pé by typing even online voice note àbí video kò sẹ́nìkan tó ṣe bẹ́ẹ̀ tí mọ́ àwọn tó pera wọn ní agbófinró but ó fẹ́ jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa brother wa Ayọ̀bámi Yusuf wọ́n gbé ọ̀rọ̀ kan jáde wọ́n ò sì déédé gbé ọ̀rọ̀ jáde torí brother Ayọ̀bámi Yusuf wà current pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ò kí ń ṣàjèjì rẹ̀ pàápàá kódà nígbàtí kí ní fi bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ẹ̀kọ́ tí mo kọ́ àtàwọn information tí mo gbà látara brother Ayọ̀bámi kìí ṣe kékeré tí mo lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí àwọn nǹkan mí torí pé káwọn bá ṣe ní káwọn bá ṣe ẹ̀ṣẹ̀ gbé torí pé bàbá wọn wà nínú àwọn tó ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀sìn fún ìlú Ògbómọ̀ṣọ́ tó wọ́n ṣiṣẹ́ takuntakun
ní gbogbo nǹkan tó jẹ́ pẹ́tọ̀ mùsùlùmí tí wọ́n ń gbà ní ìrọ̀rùn tí kò dá wàhálà alẹ́ láàrin àwọn ẹlẹ́sìn kejì pẹ̀lú wa. Nígbà tí àwọn ẹlẹ́sìn kejì pẹ̀lú wa gan tẹ́tẹ̀ lórí ìlú ilẹ̀ mùsùlùmí láti lù fún tara wọn. Nígbà tí bàbá yìí ṣe tán níjọ́ tó ń bàbá yìí fẹ́ sọ pé ẹgbẹ́ ẹ jẹ́ ká gba ẹ̀tọ́ wa fúnra wa o. Nígbà tí wọ́n gba ẹ̀tọ́ yẹn àwọn ẹlẹ́sìn kejì náà kò dá wàhálà alẹ́ ó padà yé wọn pé àwọn làwọn kọjá àlà. Nínú àwọn tó ń wà láàfíà fún mi ni bàbá wọn ṣe. Ó sì hàn látara gbogbo àwọn ọmọ tí wọ́n bí. Ọlọ́run bá kò sì ní ṣe ẹnìkọ̀ọ̀kan wọn kò ní ṣe wọn darí. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Ẹnìkan wá gbé fọ́tò bàbá wọn àti ẹ̀gbọ́n wọn tó wà ní Kaduna àti ti Ayọ̀bámi tí ń ṣàbúrò ti wà níbí. Wọ́n wá gbé sórí Facebook. Wọ́n wá bẹ̀rẹ̀ sí wọn béèbú. Wọ́n wá sọ̀rọ̀ kọ́rọ̀. But ó wá jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa wípé àwòrán nìkankan tó caution wọn wípé ṣé ẹ mọ̀ pé lẹ́tà kan ti dé látọ̀dọ̀ special adviser to governor on industry basically development ní kankan ni I might lose my track níbẹ̀ yẹn but it's a special adviser to governor èyí bàbá wa kó tó sàláwò tẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn tó ní gíwá àdínì fún gbogbo Ọ̀yọ́ state tó tún wá jẹ́ babalájé of Ògbómọ̀ṣọ́ land. Wọ́n ní oyè kálẹ̀ káàkiri Ọlọ́run sì bò wọ́n láṣìírí. Ọlọ́run ọba kò ní jẹ́ kí dúkìá wọn kó ṣáájú wọn lọ sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n lù pẹ́pẹ́pẹ́ dọjọ́ ìkẹyìn wọn. Ó wá jẹ́ pé àwọn bàbá wa yìí gangan wọ́n ṣe ìwé láti wá àlàáfíà pèsè ìmọ̀ pọ̀rọ̀ ń bẹ ní court. Gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹmọ́ kọjá àlà. In ló fà nínú fídíò tí mo ṣe kọjá tí mo fi gbé lẹ́tà tí wọ́n kọ sí àwọn àyímà kọ́pì yẹn tí ó jẹ́ pé the same thing lórí address ló yàtọ̀ in ló jẹ́ kí n publish ẹ̀ jáde fẹ́ tí ó bá rí fídíò mi tó kọjá kọ́ lórí ìwọ wà níbẹ̀. Gbogbo táìmì yẹn lẹ́yìn ìgbà tí lẹ́tà yẹn jáde in ló níyàwó mẹ́ta tó sọ̀rọ̀ sáwọn bàbá wa ló jẹ́ kí n mọ̀ sọ pé irú lẹ́tà yìí jáde àwọn kan tó ń jáde láti mọ dáná sí wàhálà àwòrán ní kọ́ṣọ̀n rẹ̀ èyí jáde sọ̀rọ̀ sórí ìyàwó mẹ́ta lẹ́yìn nǹkan bí jọ mẹ́rin sí márùn tó tẹ̀ lé lọ́sẹ̀ torí pé alẹ́ ti pé kápẹ́ nìkan kọ́ kọ́ṣọ̀n rẹ̀ pé wá o ìjókòó àlàáfíà ń bẹ nínú wa ọmọ dá sí wàhálà nítòótọ́ amọ̀pẹ́ tiwa ló ń ṣe kọ́kọ́ lọ́rí farabalẹ̀ náà káfíńrí ibi tá à ń lọ àwòrán ní kọ́ṣọ̀n rẹ̀ it makes me to come out now. Ayọ̀bámi retí wọ́n sọ̀rọ̀ wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ kúrò tí pé ó pé ọyẹrùn fún ní Ayọ̀bámi wá jáde ó wá ń fèsì fún àwọn tó bú bàbá ẹ̀ àtẹ̀gbẹ́ ẹ̀ àtẹ̀bí wọn. Àwọn kan wá lọ sí comment section wọ́n wá lọ rí sọ fún Ayọ̀bámi pé sọ́mọ̀ wípé wọ́n ti kọ̀wé sí gbogbo wípé kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ tó o bá sọ́ra mú lè ránṣẹ́ sí ọ pé ká wá jẹ́ ẹ. That is not enough. Àwọn ayé ọgbọ́ wípé àwọn kan tó wá lọ rí competition wípé wọ́n ní àwọn fẹ́ competition against Ayọ̀bámi wípé wọ́n ń gbé lọ sí Ìbàdàn àbí pé bí wọ́n ti gbé lọ sí Ìbàdàn ni àbí pé bí wọ́n ti lọ rí gbé gbá bàbá Open Salam. Ẹ̀yin bàbá wa a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí lórí Facebook lágbájá rí báyìí kìnnìkan rí báyìí kì í ṣe gbogbo ẹ̀ náà lẹ́fẹ̀ẹ́ ráyè but àwọn tẹ́ bá pè láti pé kí wọ́n mọ̀ bá manage àwọn àkáǹtì ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó wọ́n mọ̀ sọ kọ́ńdà wà just nínú gbogbo nǹkan tó bá fẹ́ ṣe wípé gbogbo àná là ń fẹ́ àlàáfíà fún ìlú bàbá wa ó sì dá mi lójú pé nínú àlàáfíà tá à ń fẹ́ fún ìlú bàbá wa nínú àwọn fídíò tó rinlẹ̀ fún gbogbo ayé tí gbogbo ayé sì mọ̀ wípé nítòótọ́ ẹni tó ṣe é fi nǹkan sọ nìyí ìlọ̀rọ̀ tẹ́ sọ jáde níbì kan wípé he who hire can fire èyí fẹ́ lọ too much lórí fídíò yẹn but that word is a very strong word wípé he who hire can fire ẹ sì sọ ìtàn bálàáfíà sì wà ní ìlú yìí àti bí gbogbo rẹ̀ ṣe wá dàrú àti pàtẹ́ ti kó lábẹ́nú nítorí pé wá jáde lórí fídíò kẹ́ tó sọ nǹkan tẹ́ fẹ́ sọ. Ọlọ́run bá yóò kún yín lọ́wọ́
àwọn tán bá manage àwọn account yìí ẹ bá wọn bẹ̀ wọ́n pé kán wà just kódà bó ṣe pé mi ni mo bá go through much lórí àwọn nǹkan tí mo sọ kò sí tó tí jù láti pé hello phone number mi hello lágbájá kìí ṣe pé by threatening torí tẹ bá threaten me tẹ bá ní ká threaten me the next thing I will tell you to do I will allow you to do is that you go to the court you tell your lawyer to write me if your lawyer write me lawyer ni ó wà bẹ láti lọ rí defend mi níwájú lawyer mi náà máa ti máa kọ nígbà tó ṣẹlẹ̀ sí Portable ńkọ́ lawyer Portable dó báyẹn lawyer Saheed jókòó báyẹn ní nọ́fẹ̀ kan tó fẹ́ kọ Portable ló ti fẹnu jam I'm not judging kìí mú judge but when you are writing petition lawyer kìíní lawyer kejì ó wà lórí ìjókòó ni wọ́n jọ gbé ipò lára wọn wọ́n bá jókòó bá wá sakaba lógun ọlọ́wọ́ bọ̀ ní bank kankan yín jẹ́ ọlọ́wọ́ ti kẹ́mi yín kógun ọlọ́wọ́ ní dáhìn láàmú nígbà kan composition against me nígbàtà àdọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n pè mí tó ìpè ní ọjọ́ bá lágbájá ìwọ ni ó lé mi ni kí ló dé bàbá ẹ̀ ní bínú a sì bẹ̀bẹ̀ bàbá ní kí láfẹ́ ṣe ọmọ mi ní ẹjẹ́ ká gbàgbé ní ọ̀sẹ̀ ọjọ́ mọ́ ẹjẹ́ ká bẹ̀rù kúrò it will go down into record wípé nǹkan pa èmi pẹ̀lú bàbá Sàkábà lógun pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n rí mi wọ́n sì fojú ọmọ sí bàbá wọn fi wọ́ ó sì kúrò níbẹ̀ torí kan náà ni wa tá a bá parí bò láwò wàláhì ọ̀rọ̀ alẹ́ àná ni mo sọ fún yẹn pẹ̀lú bàbá mi tó jọ jókòó àjọ ń sọ̀rọ̀ níbi tá àjọ ń sọ̀rọ̀ làwọn àjọ make analysis pẹ̀lú nǹkan tí ń lọ níbi Ògbómọ̀ṣọ́ wọ́n tún sọ fún wọn ní Muhammadu wọn ni mọ́ pé ẹnì kankan lẹ́jọ́ o toríjọ́ tó bá pè lẹ́jọ́ báyìí ọjọ́ náà kò ní parẹ́ o yóò mọ bọ́ sí ìtàn fáwọn ọmọ rẹ sí ìdílé tí o ti pè wọ́n lẹ́jọ́ wọ́n lè lé nǹkan wá sọ́dọ̀ wọ́n lè fẹ́ lé nǹkan wá sọ́dọ̀ wọn ni mọ́ dìbẹ̀ yẹn tẹ́ bá dúró ilé ẹjọ́ náà mọ̀ gbé yín lọ ìwọ lè fẹ́ lé sọ́dọ̀ ẹgbà ìran wọn mọ̀ pèèyàn lẹ́jọ́ ni o kálukú ló ní history tó ti fílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó pé wọ́n padà gbogbo nǹkan tẹ́lẹ̀ tí gbogbo wa ń ṣe yìí ìtàn là ń kọ́ ìtàn ní gbogbo wa ń kọ́ wọ́n padà fi pé ìdílé ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run bá kọjú kárí dáadáa kan fi ṣe dáadáa pẹ̀lú wa so kí ni ká mo fẹ́ fà jáde níbí ni pé ẹ jọ̀ọ́ ẹ bá wa gbìyànjú àtẹ̀yìn ọlọ́pàá tẹ́ sọ pé ilẹ̀ wà ní monitoring tẹ́lẹ̀ monitor gbogbo nǹkan tí lọ social media ẹ rí àwọn ọ̀rọ̀ tó lè dógun lẹ̀ ẹ sọ̀rọ̀ bá but ẹ mọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ tí ẹ ń fẹ́ kó fèsì ọ̀rọ̀ tó wà pé kan lọ rí mú nọ́mbà wa mú àbúrò wa mú evidences wípé kan mú wá ntọ́ wa mọ̀ bí mi nínú tí wọ́n dùn mí jù ní pé àwọn táwọn mọ̀ ń ṣiṣẹ́ yìí wá dáwọn ọmọ mùsùlùmí tí wọ́n bá wá fẹ́ wá mú yí ayà kankan ṣoṣo náà wọ́n jókòó fọ̀wọ́ ìlú lè sọ̀línà ni wọ́n jókòó nílé lórí fọ̀wọ́ ìlú lè sọ̀línà náà wọ́n takùlé lọ alẹ́zínà wọn ánsà láti sáwọn náà wọn ò ní wí wọn sì ní sọ bí tó gbé ti ń bọ̀ ìgbé ní fún gbogbo kí wọn ò ní tú pé kí ló fa kí wọn rí èwo ní o wọn ti sọ dẹ́sẹ̀ fún ẹni kí n tó kí wọn pápá ní tí wọ́n ń lò nìyẹn ẹ̀dá kò mọ́ jẹ́ ká lóyún fúnra wa àbẹ̀ wa lórúkọ náà wà ẹni tó bá ṣe tí ò dá ẹ jẹ́ ká pè ká bá wí tí wọ́n bá jáde tó bá gbé fídíò láti fi parọ́ fún tó ṣẹlẹ̀ nílùú tó bá ló ṣẹlẹ̀ àwa ní right láti counter rẹ̀ pé nǹkan tẹ́ ń sọ yìí irọ́ ni inú bí fídíò ti tààrọ̀ yìí lórí tó ń sọ nípa gọ́fúnà ẹgbọ́n nǹkan tó ń gbẹ náà wí náà tí ẹ bá ẹgbẹ́ sọ̀rọ̀ tó ẹgbẹ́ wà against the federal government kan tó jẹ́ pé nǹkan tó ẹgbẹ́ ẹ̀kan lè implicate tó ẹ̀kan lè pè é láti sọ pé federal government ló kanlẹ̀ fún òun ní ọlọ́pàá wípé kán máa gáìdì òun kálẹ̀ káàkiri láti lè cause a problem ó ti ní protection and that is what it means he was saying it with last on mic to the whole world the video is there the federal government ló fún òun lọ́lọ́pàá kán máa tẹ̀lé òun kálẹ̀ káàkiri ẹ̀yin bàbá wa special adviser àti tó mú tí mo ní ọba yín pẹ̀lú ọlọ́pàá kan èmi ò bẹ́ẹ̀ ní ẹni tí ń kó yín kiri mi ò tí ì bá yín pẹ̀lú ọlọ́pàá rí àwọn bàbá wa gan tó fi rìtáyà AIT ní òpin mo rọ́lọ́pàá tí ń kó wọn tó wọ́n kó kálẹ̀ káàkiri àwọn ọlọ́lọ́ tí ìbá ṣe pàwọn bíi serving senators and the serving reps àwọn tó ní òun ṣe mọ́ ẹgbẹ́ tó wọ́n ti rìtáyà tó gbogbo wọn x this ní òwúrẹ́ ní tẹ́ kó àwọn ọlọ́pàá kíkọ́ mọ̀ tẹ̀lé wọn kálẹ̀ káàkiri tó máa fẹ́ sùn ọlọ́pàá tó máa fẹ́ tọ̀ ọlọ́pàá láti máa fi hálà pẹ̀lú àwọn èèyàn kálẹ̀ káàkiri. So by saying the federal government has given you federal government approve nǹkan tó ń ṣe ní ẹgbẹ́ láti kọ́kọ́ cause problem kọ́mọ dé ìlú kọ́mọ yẹ̀yẹ́ everybody
he is protected. Is that what he's saying? Gbogbo ẹni tẹ́sí lẹ́yìn pàtẹ́ ọ tó bá ti gbé ewu tẹ́ pàtẹ́ ọ tẹ́ kásẹ̀ lẹ́sẹ̀ tẹ́ mọ́ ẹlùsẹ̀ mẹ́sẹ̀ ẹ̀yin ò rí kó ti sọ fún yín pé tó bá ti délẹ̀ tán bá yí ẹ̀yìn títí ní òkú ọlọ́run ní ti kárí láburú ibi tó wá pé ti ń ṣẹlẹ̀ báyìí gbìdì báyìí the first thing táwọn ọlọ́pàá yóò ṣe ni pé wọ́n fẹ̀mí ara wọn gbé sáàrin méjì ni wọ́n gbé kọjá ẹni tó bá lóun bá fẹ́ ṣe pé wọ́n yìí níbọn lẹ́sẹ̀ ni a ò gbàdúrà wàhálà fúnra wa ẹ̀yin ló kù tó ẹ kẹmọ ìdààmú ara yín tó ẹ kẹmọ ìjà ilé ọkàn lẹ́sẹ̀ ilé èyí tí ó bá kú kó kú ẹni tí ọmọ tí ọmọ ẹsẹ̀ yọ fara gbà. I never think I don't know why my people are not painting. I don't know why the ball àwọn èèyàn wá sí rí báyìí nítorí Ọlọ́run. Mo ka fíìmù kan mo wo fíìmù kan rí tipẹ́tipẹ́ nígbà mo ti wà ní kékeré ẹni tí àwọn ọmọ ti rántí fíìmù yẹn báyìí mọ́ ń dààmú ọpọlọ mi nígbà ọlọ́pàá ẹgbẹ́ the gods are not to the blame. Ẹ wo gbogbo mi ṣe wàhálà nípa ń gbọ́nà nípa ayé nípa ayé bó ti ṣe rìn nínú fíìmù yẹn for those who know this the film I'm talking of. Báwo la ṣe ń dààmú ẹ̀mí àná ṣe ń dààmú ọkàn ara àgbàtà kì í sí ìrìn olùgbà àti ẹ̀mọ́ bíra wa léèrè kì í ṣe nǹkan tí mo ṣe so right ṣe nǹkan tí mo fẹ́ ṣe so kò right. Now to come to it again bàbá kábíyèsí aláìlúwà ọba Gandhi Afọlábí Ọláoyè orúmọ gẹ́gẹ́ kẹta kábíyèsí o nígbàtí mo rí fídíò tí àwọn èèyàn sọ nípa Ṣèyí Mákindé tí wọ́n gbé kálẹ̀ káàkiri mo láyọ̀ láti sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn pè mí pé kí n interpret fídíò yìí fáwọn láti àná ni mo ti interpret fídíò yẹn fọ́pọ̀lọpọ̀ omi on calls omi wọ́n send the video yẹn sí mi màá reply wọn by text messages or sometimes with voice note pé àbóṣerí nìyí so mo ti wá make it easy fúnra mi answer tí mo fẹ́ ní àwọn kan lórí voice note so wọ́n máa ti send the video yẹn sí mi voice note náà mo send sáwọn onítọ̀hún náà kan gbọ́ it's the same thing nǹkan tí mo fẹ́ sọ fún eléyìí náà mo sọ fún eléyìí so it goes like that adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe wáyé láti pé kálíbà wà láàfin àfùgbọ́ ọlọ́mà kò ní ba ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ọ̀làbí ṣe ń jẹ́ òun. Bàbá make clarification kan nínú fídíò màá fi fídíò yẹn màá fi end fídíò yìí bàbá ọ̀rọ̀ yìí yóò nígbó tó dáa ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ti dá àárín àti parí rẹ̀ ọlọ́ọ̀bá kò ní fi bàyín lójẹ́ kò ní dáyín láàmú bọ̀ mọ́ kàn fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó end síbi ìparí ni based on ọ̀rọ̀ tí Yunusa ti sọ kálẹ̀ káàkiri àwọn bàbá ìwà pẹ̀lú wọn àwọn bàbá gbogbo àwọn tó kí pátápátá lọ́jà àwọn ọba Christian láti lè bá a sọ pé àwọn Christian wà pẹ̀lú àwọn ilé ẹ̀dẹ̀ ń gbogbo ti kábíyèsí nìyẹn gbóhùn pẹ̀lú wọn làwọn jọ wà. Bàbá sọ ọ̀rọ̀ kan mo lè mọ́ sọ dáadáa but lẹ́nu wọn ẹ ó padà gbọ́ bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ti ṣe jẹ́. Èmi kàn fẹ́ rọ gbogbo àwọn lọ́balọ́ba ní gbogbo ìlú yòókù ìgbọ́dọ̀ ẹnu mi ò sì gbà láti lè pè ní gbèríko èèyàn gbọ́dọ̀ kéré ayé ibi tó náà bá dáyẹ̀ sí. Mo fẹ́ rọ̀ wá wípé ẹ má jẹ́ kí a gba èṣù láyè torí pé gbogbo yín níjọ́ tí gbogbo yín ti ṣe tẹ́tẹ́ tílẹ̀ ti wà lórí àpèrè ẹni gbogbo ẹlẹ́sìn ló ti di ti yín o àtolówó àti tálíkà àti gbogbo ẹ̀ bàbá wa tó ń ṣe náà mọ́ fi ṣe wákà wípé olówó ilẹ̀ yìí tọba ní fájàmánáhùn jamu'a àwọn oṣó ilẹ̀ yìí tọba ní àwọn àjẹ́ ilẹ̀ yìí tọba ní àtobìnrin àtolówó àti tálíkà àti tọba ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà rí ní gbogbo àyè bí tẹ́ wà. Mo fẹ́ kí gbogbo kẹ́ lọ mọ̀ pé lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti ní fẹ́ kí ẹnìkan kan kọ́ mọ rí fín láyé àpèrè ibi tẹ́ wà kò ní dáa láti pé kẹ́ ẹ mọ rí àpèrè ibòmí ìfín àìlà ó wà lábẹ́ yín ni àbí pé ó jù yín lọ torí pé tẹ́ ẹ̀ bá jẹ́ gbà ẹ mọ́ fi lọ ọmọlàkejì o. Mo ìtú fẹ́ kẹ́ lọ rí mọ kíní kan pé kò ṣeé ṣe ìmọ̀ràn sì ti wà ọlọ́ọ̀bá náà sì ti kọ wa òfin ọlọ́ọ̀bá kọ wa pé tẹ́ ẹ bá ẹni tó méjì mẹ́ta tẹ́ ẹ máa ti lọ rìn ẹ̀yìn ẹnìkan tẹ́ ẹ fi ṣe aṣíwájú yín kódà kó sí pólítọ̀ ń bá kéré gbogbo yín gbọ́dọ̀ gbọ́ sí lẹ́nu ni. Lọ́jọ́ ti tòní Ṣọ̀ún
of Ògbómọ̀ṣọ́ land as a whole, gbogbo tí ipasẹ̀ àti láṣẹ Ògbómọ̀ṣọ́ bá dé tó fi pè ní Ògbómọ̀ṣọ́ land ìlú cover. Gbogbo èyí tẹ́ bá wà ní àwọn ìlú tó wà ní abẹ́ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, mú ròyìn ni fún àlàáfíà àti tiyín àti fún ìwà ìdàgbàsókè fún ara yín àti ìlú. Ẹ jẹ́ ká forí síbi tó bá ká forí sí o, torí bá ń ṣe ń wí gẹ́gẹ́ bí tí kábíyèsí nínú fídíò tẹ́ wò yìí, àwọn ọmọdé kan ní north, àwọn ọmọdé kan south, àwọn ọmọdé kan lórí ilẹ̀, àwọn ọmọdé kan ní gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn odidi kan ni. Tí wọ́n bá lè mú lódidi kan bẹ́ẹ̀, ṣe mọ̀ páwa náà ní gbogbo ìgbà ayé bí tá a wà àti north àti south àti oríire àti nǹkan kan là ń jọ ń ṣe pọ̀. Ẹ jẹ́ ká mọ̀ wípé odidi náà ni wá. Àwọn olóṣèlú tó mọ̀ nǹkan táwọn fẹ́ jẹ níbi òṣèlú náà sọ pé wọ́n pín wa, tábà pín wọn báyìí, tábà ṣe nǹkan báyìí tó pé kí development ò lè bàbá, kí development padà wá bá wa bá ń ṣe ń fẹ́. Wọ́n ṣe torí ìbò ni, torí pé kan lè bá fi kóra wọn mọ́ra. Gbogbo tó lóṣèlú báyìí ti wà, eré títara rẹ̀ náà ni ó sà. Gẹ́gẹ́ bí nǹkan tí mo tún sọ rí mi ọ̀bá mo sọ nínú fídíò rí, mo lẹ́ni tí mi rẹ̀ jọ ṣe, torí gbogbo ìgbà tí wọ́n bá wọn ṣe kí n kọ́ sátẹlẹwọ́ mi, kí n kọ́ sẹ́nu àbáwọlé àti àbájáde self first. Ara wọn ni wọ́n mọ̀, àwọn tí wọ́n déédéé mọ́ ara wọn nìkan tó ń ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run wọn wọ́pọ̀ o. So nídìí èyí, afẹ́ àlàáfíà fún ìlú, ẹ jẹ́ kí gbogbo akálọ́mọ gbogbo ẹni tọ́lọ̀ bá ti pé kọjá pé òun sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí n bá ń sọba ní gbogbo ìlú tó bá sì wà ní ọ̀ndà Ògbómọ̀ṣọ́ land kọ́ mọ̀ wípé lọ́jọ́ tuntun ní ọba wa Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta lọ́lọ́run fi ṣàfihàn fún nínú gbogbo orin. Èyí tó sì lè fi jẹ́ kó òun náà gbádùn àpèrè tiẹ̀ níbi tó wà àfikọ́ gbàfẹ́ tó fi ṣàfihàn tó tọ́já síwájú fún un. Nínú gbígbà fún un lọ́lọ́run ti mọ gbàdúrà àti tiẹ̀ náà. A ò ní rúgun nílẹ̀ wa o. Gbogbo ẹni tẹ́rí tí wọ́n ń sọ wípé lágbájá tèmi ni tàmọ̀dò tèmi ni wọ́n ń wọlé sí yín lára ni o. Wọ́n wọlé sí yín lára lọ́mọ wọn jáde lọ́sọ pé kọ́ mọ́ sọ̀rọ̀ pé ta ní bá kìrìsìtẹ́nì ṣe, ta ni ò bá kìrìsìtẹ́nì ṣe, torí ta lè léyìn òfin jáde tó fi bí èbú tó fi sọ tó fẹ́ sọ. Ibi torí tí wọ́n ní tí wọ́n tó wá torí wọn sọ náà ní wọ́n tó sọ káwọn pẹ̀lú yín tó jọ ń ṣe papọ̀ láti lè bá fi dá wàhálà lẹ̀. Èmi pẹ̀lú alága kan láńjọ́ ń wà òun náà ní ètò parí gbogbo mùsùlùmí nìkan ni ò ní wọ́n náà. Ṣé kò ti sọ pé yẹn náà, ṣé kò ti kó yín papọ̀ mọ́? But ó sì fail láti rántí dáadáa gẹ́gẹ́ bí scholar, gẹ́gẹ́ bí ọ̀kàwé doctor. Ó gbàgbé wípé Ọlọ́run bá sọ pé kí gbogbo ẹrú tẹ́wọ́ kó bẹ̀ òun fún nǹkan tí máa ń fẹ́ ni, kò sọ pé mùsùlùmí, kò sọ pé kìrìsìtẹ́nì. So Ọlọ́run ọba ò specialize anybody. Ibi tọ́lọ́run bá parí rẹ̀ sí ni pé àyàfi ẹni tó bá páyà òun, kò sọ pé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì. Àmọ́ kí ní kan bẹ tí mo mọ̀ pé ó ń bẹ nínú ẹ̀kọ́ tó kọ́ wa islamically, ìní pé ká gbà fọ́lọ́run, ká gbà fáwọn òjíṣẹ́, ká sì gbà fáwọn tírà rẹ̀, ká sì gbà fáwọn tó fi ṣaṣíwájú fún wa gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ bí àrólé rẹ̀. Kùránì náà state ẹ̀ bẹ́ẹ̀ pé gbogbo àwọn lọ́ba làrólé Ọlọ́run bá lórí ilẹ̀. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe fẹ́ kan ilé láyé ibi tó wà, ẹ jẹ́ ká ṣàpẹ̀lẹ́ fún kábíyèsí, ẹ jẹ́ ká dúró tì wọ́n. Kíní kan tí mi kàn mọ̀ ni pé gbogbo àwọn tó bá pera wọn ní blogger nílùú Ògbómọ̀ṣọ́, tó bá wá rí pé kò sí nǹkan mìíràn táwọn fẹ́ fi tayín ju kábíyèsí lọ, ìdílé tí wọn ni wọ́n ń bàjẹ́. Àwọn ọmọ náà wọn sílé. Gbogbo àwọn tó bá sì wà níta, tó bá ní òwúrẹ́ nìkan ẹlòmíì tó láwọn fẹ́ yẹ̀yẹ́ mọ́, tó bá ní Ògbómọ̀ṣọ́ náà fẹ́ yẹ̀yẹ́, àwọn ọmọ yẹ̀yẹ́ àwọn ọba wọn, a sì mọ yẹ̀yẹ́ àwọn ìjòyè wọn. Tá a bá mọ̀ wọn, a mọ yẹ̀yẹ́ bàbá àtìyá tó bí ọmọ olórí burúkú tó bá jáde tó lóun fẹ́ mọ gbágún bàbá. Tèmi nìyẹn. Kí n tó wá kásẹ̀ rẹ̀ nílẹ̀ tẹ́ fi wá padà wo fídíò tí mo wí, mò ń bẹ special adviser to governor bàbá wa Open Salau, àwọn tí ẹ bá rán jáde láti pé kán mọ wádìí pé kí ní lọ nígboro, tàbí tán máa ń wò nǹkan tí máa ń lọ lórí social media, continue láti mọ wò ẹ̀yin tó bá kọjá àlà, tí ẹ̀yin gan fún ara yín bá invite ẹ̀ tí ò bá gbọ́, tí ẹ bá gbé láti State House, kò sí nǹkan tó ti burú jù.
àmọ́ pé kí wọ́n máa jáde kí wọ́n máa bú wa kí wọ́n sì tún wọ́n máa bú kábíyèsí kẹ́ẹ̀pẹ́ rí àmọ́ nígbà táwọn èèyàn bá wá fún wọn lésì ilẹ̀ wá rí lẹ́wà sì fẹ́ mọ́ sọ pé lọ́rí ṣe sùúrù afálàáfíà fún ìlú kìí ṣe nǹkan tó lè jọra wọn o ọlọ́ọ̀bá kò ní jẹ́ kárí sí kò ní jẹ́ ká dí sí ilé fún wa o ogun ẹ̀sìn wọ́n fẹ́ dálẹ̀ gẹ́gẹ́ bí tí bàbá wa sọ lórí fídíò yìí ẹ mọ́ ní kí n bẹnu bàbá sọ̀rọ̀ ọlọ́run bá gbàgbà gbogbo wa assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. láti wá sí ibi ní èyí àádẹ́fẹ́ lórí oyè yìí tí ilé yóò jẹ́ ìgbà ìkẹyìn tí a máa wá sí ibi ìlú wa ìlú ńlá ni ṣùgbọ́n tí a bá wo development tí a rí ó kéré sí nǹkan tí ó yẹ kó wà ní ìlú yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn jàǹkànjàǹkàn tó wá láti ìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n à ń bẹ Ọlọ́run ọba òkè yìí pé á fún wa ṣe. ẹ jẹ́ kọ́kọ́ sọ èmi ò mọ náà tó èmi ò mọ south tó Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ land ni mí. Ibi tí ó bá ti ń jẹ́ Ògbómọ̀ṣọ́ land which is the 5 local governments Ṣọ̀ún òun ni paramount ruler Ògbómọ̀ṣọ́ land. Èmi ò mọ ọba kan ní kékeré o nítorí olúkálùkù ọba ó ti fi wọ́n sí àgbègbè ó dẹ̀ ti fi wọ́n ṣe olórí àgbègbè tí ó fi wọ́n sí àti ìlú tí ó fi wọ́n sí ṣùgbọ́n Ọlọ́run ọba ó sọ pé Ṣọ̀ún ló máa jẹ́ olórí gbogbo wọn. Gbogbo ọba tó wà ní Ògbómọ̀ṣọ́ land gbogbo wọn la fẹ́ bá ṣe o àyà èdè kankan sí àyí èmi sì sọ kò sí nǹkan tó ń jẹ́ north kò sí nǹkan tó ń jẹ́ south àwọn olóṣèlú àwọn ni wọ́n kú bẹ́yẹn ní ayé tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tó ìdí tí mo fi wá sí ibí yìí òun nìyẹn mo wá fẹ́ rọ̀ wá pẹ̀lú ọ̀rọ̀ bíi mẹ́ta mẹ́rin kan. Ìjọba wà lóhun ní pé mo fẹ́ kí ẹ kàwé ẹ̀yin ọmọ kéékèèké àti àwọn òbí ẹ jẹ́ kí àwọn ọmọ yín kàwé ẹ má jẹ́ káwọn ọmọ yín ṣẹrú ara wọn ìwé la fi ń tẹni gíga o ẹ má jẹ́ kí àwọn ọmọ yín sọ pé àwọn ò lọ léèwé èmi ò lè sọ bẹ́ẹ̀ fún bí mi o ẹ má jẹ́ kí àwọn ọmọ yín sọ pé àwọn ò lọ léèwé nítorí ẹ̀fẹ́ kí wọ́n ti ẹrú àwọn ará wọn. mo máa sọ pé o kọ́ṣẹ́ o kàwé o kọ́ṣẹ́ wọ́n pa láàrú o mọ̀ pé wọ́n lọ ń pè mí ẹ bá yẹ káwọn ọmọ yín gbà láàrú ẹ jẹ́ kí wọ́n kàwé. àwọn èèyàn máa ń sọ pé àwọn kan máa ṣaláàrú èyí ṣàṣọ pé èmi ò mọ ẹni tó máa ṣaláàrú o ṣùgbọ́n ọmọ tèmi ò ní ṣaláàrú. bẹ́ẹ̀ ni ìkọ́ kejì òun ni wípé ìlú wa ò ní rí báyìí ilé-iṣẹ́ ọlọ́run máa ti wá fún wa. mọ̀tò rò pé àwọn tó gbé ilé-iṣẹ́ wá wọ́n máa gba àwọn ohun tí wọ́n kàwé ni irọ́ ẹni tó bá kàwé ló máa gba so ẹ jẹ́ kí àwọn ọmọ yín ẹ jẹ́ kí wọ́n kàwé nítorí tí ilé-iṣẹ́ bá dé wọ́n á lè gbà ṣé èèyàn kan wá lè bá ní ẹjọ́ ẹ bá ní help ọmọ mi ní kí ló kà ó ní kò kàwé ṣé màá help ẹ láti ṣaláàrí mi àbí màá help ẹ láti ṣe eré apọ̀
jẹ́ káwọn ọmọ yín kàwé. Nǹkan pẹta òun ni wípé a fẹ́ kí àlàáfíà ló wà l'Ógbómọ̀ṣọ́. Ẹ jẹ́ kí àlàáfíà ló wà l'Ógbómọ̀ṣọ́. Ọkùnrin kan máa ń sọ wórówóró oríṣiríṣi. Àwọn èèyàn ní ṣẹ̀hún kí ló jẹ́ mi ò dá lò mo ló fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ni. Nǹkan tó bá wọlé lẹ́nu lè fẹ́ nu ẹ̀sọ́. Ṣùgbọ́n èmi ò fẹ́ kí ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Ṣọ̀ún ògbọ́n akíkanjú lè àwọn bàbá mi. Gbọ̀dọ̀ akíkanjú tó lọ́gbọ́n ni wọ́n. Àtìgbà tí mo ti rí ibi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ yẹn lọ, òun ló jẹ́ kí ẹ má gbọ́ kankan lẹ́nu mi o. Nítorí wọ́n fẹ́ kí a dá ìjà ẹ̀sìn sílẹ̀ òun ni. Wọ́n ń bára wọn jà láàrin ara wọn, kò sí nǹkan tó kàn wọ́n. Wọ́n ń bára wọn jà ní, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú wọn.